ẹ jẹ́ gbà kádàrá kẹlọ gbé jẹ́ forí. Bàbá lọ́ba ní ká gbà kádàrá kò lọ gbé jẹ́ forí. Ẹ̀dá tí ò gbé jẹ́ forí á ṣe wàhálà. Ẹ̀dá tí ò gbé jẹ́ forí á ṣe fìtínà. Ó jẹ́ gbà kádàrá kò lọ gbé jẹ́ forí. Ó jẹ́ gbà kádàrá kò lọ gbé jẹ́ forí. Bàbá Kígbe Mọ́rù gbà kádàrá kò lọ gbé jẹ́ forí. Ẹ̀dá tí ò gbà kádàrá á ṣe wàhálà. Ẹ̀dá tí ò gbà kádàrá á ṣe fìtínà. Ẹ jẹ́ gbà kádàrá ẹgbẹ́ jẹ́ forí. Ẹ gbà kádàrá lórí ọ̀rọ̀ Ògbómọ̀ṣọ́, lórí ọ̀rọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Bàbá lọ́ba ní ká gbà kádàrá kò gbé jẹ́ forí. Lórí ọ̀rọ̀ Ìmáàmù Tọ́líà, Ìmáàmù Yunus Tọ́líà Ayélára the second. Ó jẹ́ gbà kádàrá kò lọ gbé jẹ́ forí. Ẹ̀dá tí ò gbé jẹ́ forí á ṣe wàhálà. Ẹ jẹ́ gbà kádàrá kẹ́ lọ gbé jẹ́ forí. Ara nǹkan tí múnú bí yín níṣẹ̀ṣẹ̀ ń jáde níṣẹ̀ṣẹ̀ ń yé wa ni. Torí wípé láti tipẹ́tipẹ́ náà láti mọ̀ wípé àwọn ọ̀tá kan ń bẹ, àwọn ọ̀rẹ́ kan náà sì ń bẹ tó ṣe pé wọ́n jẹ́ ọ̀rẹ́ yín wọ́n sì jẹ́ ọ̀tá yín. Àwọn kan bẹ tó pé wọ́n kàn jẹ́ ọ̀tá yín láì sídìí. Àwọn kan sì ń bẹ tó ṣe pé wọ́n jẹ́ ọ̀rẹ́ yín láì nídìí. Wọ́n kàn máa fẹ́ràn yín ni. Àwọn kan sì ń bẹ tó pé wọ́n kàn máa kórìíra yín náà ni tí ò ní nítumọ̀ tí ò ní sídìí kankan fún. Wọ́n kàn máa kórìíra yín náà ni. Àwọn tí wọ́n fẹ́ràn yín wọ́n máa fẹ́ràn yín, kò sírú ń tẹ́lẹ̀ ṣe wọ́n máa fẹ́ràn yín náà ni. Akẹ́sìn bẹ́ẹ̀ tó pé kò sínú tẹ́lẹ̀ ṣe wọ́n máa kórìíra yín náà ni, wọ́n máa rétí yín náà ni. Ẹ̀ẹ̀gún wọn o, ẹ̀ẹ̀sẹ̀ wọn o, ẹ̀ẹ̀rù wọn o, ṣùgbọ́n wọn ò ní fẹ́ràn yín. Irú wọn ni bàbá lọ́ba níkà sí Ìmáàmù Ògbómọ̀ṣọ́. Tẹ́ ẹ bá ní kí bàbá lọ́ba níkà kí wọ́n wá aṣọ tí Ìmáàmù Tọ́líà ṣe tí ọ̀dà fún wọn ò ní rí ẹ̀kan wí. Ẹ̀yin náà gbọ́ nínú fídíò wọn kẹ́tí á ṣe. Ẹ̀yin níbo ni Ìmáàmù Tọ́líà níbo ni ló ti rówó tó fi gbé àdúrú project ti ń kọ́ adúrú project ti ń ṣe nílùú Ògbómọ̀ṣọ́ gbọ́dọ̀ ti rówó ti fi ń ṣe gbọ́dọ̀ ti rówó ti fi ń ṣe gbọ́dọ̀ ti rówó ti fi ń kọ́. Ọlọ́run ló yẹ kẹ́ ẹbí lẹ́yìn bàbá Kígbe Mọ́rù, Ọlọ́run ọba ló yẹ kẹ́ ẹbí lẹ́yìn wípé kí ló dé tí fi ń ṣoore tí ń ṣe fún Ìmáàmù Ògbómọ̀ṣọ́ Ìmáàmù Tọ́líà, kí ló dé tí Ọlọ́run fi ń ṣoore fún wọn. Ọlọ́run ló yẹ kẹ́ ẹbí ní ìbéèrè yẹn. Gbọ́dọ̀ ti rí adúrú owó tí fi ń kọ́ gbogbo kẹ́ni tí ń kọ́ gbọ́dọ̀ ti rí gbogbo adúrú owó tí fi ń ṣe gbogbo ní ṣeun. This man is not trusted, he is not kìnìkan. Ṣé wọ́n talẹ̀ agboolé yín ni? Ṣé wọ́n talẹ̀ agboolé yín ni? Àbí sẹ́yìn ju nǹkan nù ni? Lẹ́wà nígbà tẹ́ wá ju nǹkan yẹn nù, lẹ́wà lérò wípé ọ̀dọ̀ Ìmáàmù Ògbómọ̀ṣọ́ ló yẹ kẹ́ ẹ wá sí. Bóló ti rádúró owó tí fi ń kọ́ gbogbo tí ń kọ́, gbogbo adúrú project ń ṣeun, bóló ti rádúró owó tí fi ń kọ́, bóló ti rádúró adúrú gẹ́nìkan tí fi ń ṣe, gbogbo ló ti rí gbogbo gẹ́nìkan tí fi ń ṣe dá, tí fi ń ṣàwò. Ìmáàmù Ògbómọ̀ṣọ́, wọ́n di Ìmáàmù Ògbómọ̀ṣọ́, kò tí ọ̀ẹ́sẹ̀ lé díẹ̀ lọ́dún mẹ́rin ni. Ọ̀ẹ́sẹ̀ lé díẹ̀ ní ọdún mẹ́rin ni. Tó bá ṣe pé owó mọ́sálásí lẹ́yìn ní bá lérò wípé wọ́n fi ń ṣe gbogbo tí ń ṣeun, ẹjẹ́ ń bí ní ìbéèrè. Ìmáàmù àwọn tí wọ́n ti ń ṣàtúnṣe pé ẹ wo iye ìgbà tí mọ́sálásí ti wà ń bẹ̀. Tó tó di pé Ìmáàmù Tọ́líà wá ẹ̀sẹ̀ wá di Ìmáàmù l'Ógbómọ̀ṣọ́. Ẹ wo ọdún tí mọ́sálásí ọjà Agbó l'Ógbómọ̀ṣọ́, Central Mosque ọjà Agbó, ẹ wo ọdún tí wọ́n ti dá kalẹ̀ tó ti wà ń bẹ̀. Tó bá ti pé bẹ́ẹ̀ náà wọ́n fi ń rówó nu mọ́sálásí tó ni. Ó yẹ kí wọ́n ti láti yọdún tó tó di pé Ìmáàmù Tọ́líà dé. Ó yẹ gbogbo owó tẹ́ ń rí nínú mọ́sálásí yẹn. Ó yẹ kí wọ́n ó ti fi ra gbogbo ìlú tí ó fẹ́ tó irú ìlú Odù Ọba. Irú odidi ìlú Odù Ọba. Ó yẹ kí wọ́n ti rí owó nínú mọ́sálásí tí wọ́n fi ra ààyè tí ó tó irú ìlú Odù Ọba. Tó wà pé inú mọ́sálásí ni a ti rówó tí a fi ń kọ́ project ń kọ́. Ebi project ebi ti fọ yín lórí ni. Project ń fọ yín lórí ni. Ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Wàláhì tàláhì ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. Torí wípé ọba tí ń rọ̀jò rẹ̀ ọba tí ń rọ̀jò rẹ̀ títí ẹ̀ yé gbogbo òjò tí ń rọ̀ kọ́ sì ní ń sú gbogbo òjò tí ń rọ̀ láyé ní kọ́ ní ń sú o òjò náà máa rọ̀ tí ò dẹ̀ ní sú òun á máa ràn bàun báyìí tó wọ́n máa ràn bàun tó jò sì máa rọ̀ nù rẹ̀. Ẹ jẹ́ gbà kádàrá kẹ́ lọ gbé jẹ́ forí. Ẹ jẹ́ gbà kádàrá kẹ́ lọ gbé jẹ́ forí. Torí pé ẹ̀dá tí ò gbé jẹ́ forí o á ṣe fìtínà. Bàbá Kígbe Mọ́rù gbà kádàrá kò lọ gbé jẹ́ forí. Ó jẹ́ gbà kádàrá kò lọ gbé jẹ́ forí. Kígbe Mọ́rù gbà kádàrá kò lọ gbé jẹ́ forí. Ẹ̀dá tí ò gbà kádàrá á ṣe wàhálà. Ó jẹ́ gbà kádàrá kò gbé jẹ́ forí. Ẹ jẹ́ gbà kádàrá. Àwọn olóṣèlú wọ́n máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n máa ń pàṣàmọ̀ ọ̀rọ̀ kan. Wọ́n ní if you can win them, you better join them. Àmọ̀ràn mo ní kí n wá fún yín, bàbá Kígbe Mọ́rù. Àmọ̀ràn ni mo ní kí n wá fún yín. Wassalamu alaikum warahmatullahi wabarakatuh.